Àjọ Civil Defence mú ọkùnrin tó fún ọmọ ọdún 14 lóyún ní Kwara. Àwọn òṣìṣẹ́ àjọ Nigerian Security and Civil Defence Corps (NSCDC) nípínlẹ̀ Kwara ti mú ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àmùdá Olúbùkọ́lá ọmọ ọdún 43 tó jẹ́ òṣìṣẹ́ tí kìí ṣe olùkọ́ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba kan nílùú Ìlọrin lórí ẹ̀sùn pé ó bá akẹ́kọ̀ọ́ obìnrin ọmọ ọdún 14 lò pọ̀ tó sì fún un lóyún. Ìròyìn fi hàn pé afurasí náà lo yàrá ọ́fíìsì rẹ̀ nínú iléèwé gẹ́gẹ́ bí ibi tó ti ń bá akẹ́kọ̀ọ́ náà lò pọ̀ léraléra títí ó fi yọrí sí oyún. Nínú àlàyé tí agbẹnusọ fún àjọ NSCDC nípínlẹ̀ Kwara, Ayọ̀lá Michael fi síta ní ọjọ́ Ẹtì Friday, ó sọ pé ẹ̀ka Gender Unit ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ẹ̀sùn náà. Gẹ́gẹ́ bí àlàyé náà, ọmọbìnrin náà sọ pé afurasí náà máa ń ṣe ìlérí pé òun yóò fẹ́ òun kí ó tó máa bá òun lò pọ̀. Ó tún ní ọkùnrin náà máa ń di ẹnu rẹ̀ nígbà gbogbo láti mú kí ọmọ náà má bàa pariwo. Ó fi kún un pé ìyá ọmọbìnrin náà ló gbé ọ̀rọ̀ náà wá sí àkíyèsí àwọn agbófinró lẹ́yìn tí ó rí pé ọmọ rẹ̀ ti lóyún. Nígbà táwọn olùwádìí bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè lọ́wọ́ afurasí náà, ó jẹ́wọ́ pé òun bá ọmọdébìnrin náà lò pọ̀, ṣùgbọ́n ó sọ pé ìṣí èṣù ló fa ìwà náà. Kọ̀mádáǹtì àjọ NSCDC ní Kwara, Abbas Mohammed, gbójú agan sí ọ̀rọ̀ ọ̀hún. Ó sì sọ pé iléèwé gbọ́dọ̀ jẹ́ ibi ààbò àti ìkẹ́kọ̀ọ́ fáwọn ọmọ, kì í ṣe ibi tí wọn yóò ti máa bá wọn lò pọ̀. Ó ní ẹnikẹ́ni tó bá ń fi àwọn ọmọ kékeré hu irú ìwà burúkú bẹ́ẹ̀ pàápàá nínú iléèwé yóò kojú òfin ní kíkún. Ó tún jẹ́ kó yé gbogbo ènìyàn pé ìwádìí ti fẹ́ẹ̀ parí àti pé afurasí náà yóò farahàn ní kóòtù ní kété tí gbogbo ìlànà òfin bá parí.